Bíọ́dún Òkèowó, welcome to Egypt. Àwọn àgbà bọ̀ wọ́n ní màkànmákàn lóye. Oyè tó bá kan aráàwò ó sì ń bọ̀ wá kárẹ́ ẹ̀dẹ̀. Ṣé ẹ rí junction tá a dé yìí tó bá sọ fún ìwọ fún ara ẹ̀ Bíọ́dún wípé you will be on the hot seat you will be in the black book ìwọ gan wàá sọ pé kò possible. But ó ti ṣẹlẹ̀ nìyẹn. Welcome to Egypt. How will you like your spicy indomie? Sorry, number one thing mo fẹ́ kó wọ́kọ̀ understand ni pé ó ti ṣẹlẹ̀. Ó ti bọ́ sí non-favoring side of Lizzy. Ó ti rí as the enemy. Kọ́kọ́ gbà pé there's nothing you can do in this life láti wẹ̀rẹ̀ ẹ mọ́. Trying to justify is just going to make it worse. That is it. It's going to make it worse. Mo fẹ́ kó mọ kíní kan pé ó ṣe Lizzy o. Kì í ṣe pé ó ṣe o. Don't get it wrong. Ó ṣe nǹkan kan fún ọ. Ó bá ọrọ̀ ajé ẹ̀ lọ ni. Nǹkan tó máa fún oúnjẹ sórí tébù ẹ̀ ló bá lọ. Ó dẹ̀ hó Lizzy ní kíni ní loyalty. Wípé èèyàn báyìí ni kò bá ṣe o. Èèyàn báyìí ni kò má bá ṣe o. Ó hó anybody ní loyalty. Tí kìnìún tó ń jẹ kìnìún bá wà nú ẹrọ̀fọ̀, kìnìún máa wọnú ẹrọ̀fọ̀ lọ láti lọ mú oúnjẹ ẹ̀ jáde. Àìjẹ́ bẹ́ẹ̀ kìnìún máa starve to death. Ó yẹ kọ́rọ̀ yẹn ti yé. Bẹ́ẹ̀ ni. Number 2, I'm going all over social media. I saw how people were dragging her pé nǹkan tó dáa fún náà ni. Ṣèbí wọ́n ṣàbòsí ni. Ṣèbí wọ́n jọ ń gbà lọ́wọ́ ara wọn ni. Ó mà ṣe o. That Bíọ́dún will be in this position today. But ọmọ wa ni kí la fẹ́ ṣe fún. Ní já lọ́rẹ̀. Ṣèbá àwa agbọ́mọlà ní wà náà. Àwa ti mọ̀ pé wọ́n sì ń bọ̀ wá kan. Everybody ló máa kan. Lizzy go reach everybody. Ó máa reach everybody. So a lot of speakers have done show. Àwọn tó update wọ́n ti bójú Bíọ́dún. That's the first stage 1. Tí gbogbo ẹ̀ bá ti jálù ẹ̀ lórí. Àwọn speaker tó rò pé side ẹ̀ ló wà, wọ́n máa come for you. They are not coming from you from a bad place. They are coming from you from a good place. Like Shotiri. But at the same time, àwọn speaker ẹ̀ wá jẹ́ ọkọ̀ tó jẹ́ pé tó bá fọwọ́ ọ̀tún bọ́ wọn wí, wọ́n á fi tòsí fàámọ́ra. Example, Yinka. They don't hate you. Don't get it twisted. But they are trying to correct some things in your head. Wípé my dear, shine your eyes. Reason tèmi ò tẹ̀ ní fi ṣe any show fún Bíọ́dún ni pé number 1, Bíọ́dún is not the type tó lọ́rọ̀ lẹ́nu. Ṣé ti understand it? As at the time tí Gistlover ń drag Bíọ́dún, kò lè defend rẹ̀. Kì í ṣe èèyàn tó lè sọ̀rọ̀. Kì í ṣe irú àwa báyìí irú ẹlẹ́nu résọ̀. Ìjú la máa fi jókòó, ẹnu la máa fi sọ. Bíọ́dún is defenseless. Lizzy saw her. Lizzy always prey on people that wọ́n lè sọ̀rọ̀. A máa sọ pé òun defend wọn. Lizzy saw her pé weaker prey lélẹ̀. Jẹ́ kí n recruit ẹ̀ sínú team. Tẹ́ bá wò dáadáa, Bíọ́dún ò gbà láti kò fún Lizzy náà ní light bọ́ kò. Báwo mo ṣe fẹ́ sọ? Ṣé mo pé ti Dayo Amusa is direct. Wo mi ò lè bá ẹ ṣe. But Bíọ́dún is doing nice. Kó má bàa bínú. Kó má bàa ṣe kíní. Kì í ṣe pé ó support ẹ̀ o. Kì í ṣe pé Bíọ́dún support Lizzy o. But ó ń ṣe bíi pé mi ò fẹ́ ṣe lágbájá. Ṣé mo àwọn people please yẹn. That's the right word. Mi ò lè ṣe lágbájá jàre. Mi ò lè ṣe tàmídù jàre. So I cannot really blame Bíọ́dún. She's not the person that ó máa ń fa wàhálà bó máa ń jà. Ìgbà tó jáde gan-an tó wá ṣe show Gistlover gan. Gbogbo alárí bó ṣe ń sọ̀rọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan mo kàn rẹ́rìn ni pé it's better you don't even talk. Gbogbo alárí bó ṣe ń sọ̀rọ̀. So nǹkan reason tèmi ò fi ní ṣe kíni tí mi fi lè drag Bíọ́dún ni. Bíọ́dún máa ń ṣe bí bébì ni. Ọmọ bọ̀tí. Èèyàn tó ń torúkọ ẹ̀ tẹ̀ ti jẹ́ ọmọ bọ̀tí. Ọ̀rọ̀ wo ló fẹ́ wá? Àwọn ọmọ pákó ni wá so wọ́n máa gbé kò sí kán gbé machine gun dé. A máa dúró ni. Kò sí nǹkan tó lè sọ pé o fẹ́ sọ. Tá ní kó fún ẹ.
odidi ọmọ bọ̀tì kí ló wà lẹ́nu ẹ̀ tó fẹ́ sọ ó ṣe míú ni àwọn ọ̀gbá àlàwà so mi ò lè fi taratara blame Bíọ́dún. She's not as strong as Dayo Amusa when it comes to nǹkan tí mo fẹ́ ni nǹkan tí mi fẹ́ ni nǹkan tí máa ṣe ni. ṣe rí mo sọ kinní kan mo ti kọ́kọ́ clarify mi ò lè blame Bíọ́dún. Bíọ́dún ò ní ọ̀gbà ọmọ bọ̀tì ni ó ń ṣe bí ọmọ bọ̀tì gan kò ní ọ̀gbà. tẹ́ bá tẹ̀sán pé Bíọ́dún àwọn tó sọ pé kí Bíọ́dún má sọ̀rọ̀ tẹ́ bá sọ pé Bíọ́dún wá dá Lizzy lóhùn kí ló fẹ́ sọ no ẹ kàn wò ó torí ẹ̀ mi ò ṣe lè blame ẹ̀ mi ò dẹ̀ fẹ́ ká deviate because this is exactly what Lizzy wants. She wants to throw Bíọ́dún under the bus for we bloggers to attack her. ṣé mọ̀ pé initially náà Bíọ́dún àti Queen Mother they are not in the same pace like gbogbo yín lẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní gbogbo ìgbà yẹn. Queen Mother àti Bíọ́dún pẹ̀lú bọ̀dà Dino a lè máa padà sórí ìyẹn ní gbogbo ìgbà yẹn there was a romantic relationship and wọ́n dẹ̀ ń bá àǹtí Ìyábọ̀ jẹ́ fún àwọn Bíọ́dún and co tí voice note gist ọba ní gbogbo ìgbà yẹn. So we know it's just normal thing for us to know that they cannot be in good terms. So Lizzy is using this avenue to throw her under the bus for we that are supporters of Queen Mother to attack Bíọ́dún. Kì í ṣe pé Bíọ́dún ṣe nǹkan kan pàtó fún Lizzy. No. In fact, Lizzy has been looking for a way to troll her for a long time. Ó rí avenue tẹ́ bá gbọ́ award against her. Ó ní Bíọ́dún ó ló ti pẹ́ tó ti ń ṣẹ̀ mí tí mo ti ń dáríjì ẹ́. Ó ní but I will not let this one slide. Ṣé the first thing tí inú mi dùn sí ni pé ó tẹ̀ kọ́kọ́ for the first time in a long time ó yọ orúkọ Queen Mother kúrò lẹ́nu. Ọ̀dọ̀ náà ó sì ń há díẹ̀ mọ́ o kó má dàbẹ̀ ni pé òun gbàgbé ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó tó tálí o but ó sì kọ́kọ́ yọ orúkọ Queen Mother kúrò ní ẹnu. Inú mi kọ́kọ́ dùn sí yẹn pé directly indirectly. Lizzy ti mọ̀ pé Lizzy jẹ́ ọ̀kan tó jẹ́ pé mo máa sọ kíní kan mi ò lè bá ṣe kì í dẹ́n ṣe pé torí hatred o but she is the person tó jẹ́ pé nǹkan ò ní mọ̀ pé ó ṣẹ̀ àbí ó jẹ́ ọ̀kan tó jẹ́ pé nǹkan míì wà tó kàn ṣe tí wo ò mọ̀ èèyàn ni wà náà we are human being. Lizzy will take it like ó ti ṣe nǹkan tí ò dáa fún nǹkan míì wà ìwógun ò ní mọ̀ pé ó ti ṣẹ̀ because these are the kind of people you have to avoid in your life. Bíọ́dún ò ṣẹ̀ Lizzy o ẹja kọ́kọ́ establish fact. Fídíò mo ní 30 December ẹ má bínú December party ni mo tẹ̀ ti wo fíìmù wọn mo wá lọ sórí page Bíọ́dún sí pé lórí YouTube Ọmọbọ̀tí TV wípé fíìmù wo ló dá gbogbo rògbòdìyàn ẹ sílẹ̀ mo bá rí pé fíìmù yẹn mo ti wò ó tó bẹ̀rẹ̀ pẹ̀lú bóńjó báyìí she has issue with a man her husband and blah 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 mi ò ní sọ fún yín mi ò ní spoil ẹ̀ ẹ̀yẹn lọ wò December party lórúkọ ẹ̀ mo tẹ̀ ti wò láti December yẹn náà mo ti wò ṣé December ni àbí January ọjọ́ yẹn mo sọ mo ní mo scroll mi ò tẹ̀ wá mọ̀ pé fíìmù tí mo wò yẹn gangan ló dá gbogbo wàhálà ilẹ̀ mo kàn rí pé Ọmọbọ̀tí lè lè jẹ́ àwo fíìmù dẹ̀ make sense Madasha jẹ́ wà ń bẹ̀ fíìmù make sense gan mo like ẹ̀ bí Níná Lówó wà ń bẹ̀ and she look good and this other actress tẹnu tó lẹ́nu bẹ́lẹ́bẹ́lẹ́ yẹn mi ò mórúkọ ẹ̀ ìjọ yẹn gan-an tó sọ actress ilé yìí ó ti wá fine sí i tó lẹ́nu bílíbílíbílí tẹnu ẹ̀ mú tẹ́lẹ̀ yẹn tó gbẹ báyìí ìyẹn náà wà ń bẹ̀ àṣẹ gbogbo wọn Canada náà tiẹ̀ wà ṣèyàn tó mọ̀ bí i Canada bí i America àti ẹ̀ mọ̀ so àwọn ojú téèyàn ò rí tó ti pẹ́ téèyàn ti rí inú industry ẹ̀ máa bá wọn bẹ̀ so ìgbà tí mo wò ó pé ṣé fíìmù tó dá wà lálẹ́ mo rí pé 700,000 ọmọ yẹn wà tẹ bá dẹ̀ wo page yẹn náà ẹ máa rí pé kì í ṣe pé ọmọ yẹn ń ṣe fíìmù náà ṣe understand ẹ̀ sí ó ṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ ni kàn tẹ̀ bá gbé sí 1 million àbí kó tẹ̀ wọ 5 million láti ẹ̀ mọ̀ pé òkè effort wọn kò put into waste. Mo ní àgbọmọlàlà wa èmi ti ṣe ẹ̀wọ̀ ẹ̀yìn tẹ̀ bá ti rí ó wà lórí post mi kẹ́ lọ wo fíìmù very interesting movie.
a ti mọ ìwà Lizzy fún Lizzy, a ti mọ̀ pé Lizzy àtèèyàn tó fẹ́ o àtèèyàn tí ò fẹ́ o ló ti ṣe kí ni, ló ti ní passing wọn dání. Ṣe bó the same thing náà ni. Mo ń gbọ́ téèyàn kan sọ pé bóyá Lizzy gan ni Gistlover, because ìwà tó ń sọ pé Gistlover ń wù náà lòun náà ń wù, because ẹ máa wò ó lóòótọ́. Ó ní Bíọ́dún ọ̀kẹ́ owó kò sẹ́nibọ̀dì tó gbọ́ allegation rí. Ó ní ìgbà tó lọ ṣe surgery gbogbo ara ẹ̀ ń jẹrà, ìfun ẹ̀ ń jẹrà, ìdí ẹ̀ ń jẹrà, ọmọ onílẹ̀ kan ló send owó fún. Fún Gistlover tó mọ gbogbo news, tó mọ oyún inú ìgbín inú karahun, kò sọ anything pa Bíọ́dún bó ṣe drag ẹ̀ tó pé díẹ̀ jẹrà. Ṣèbí at the time tí Gistlover ń drag Bíọ́dún, ṣèbí Bíọ́dún ti ṣèdì, ó dẹ̀ ti marry. Gbọ́ allegation rí lẹ́nu Gistlover, ẹnu Lizzy láti gbọ́ eléyìí. Ẹjọ́ ta wá ní Gistlover? Ta ló ti fún Gistlover lówó rí? Ta ló ti bá Gistlover dòwò pọ̀ rí? Nǹkan tí Lizzy yẹn accuse Gistlover pé ó ń ṣe, òun náà ló ń ṣe fáwọn colleagues ẹ̀. Tẹ́ bá mú dáadáa, Lizzy ní Gistlover. Ó tún gbé o, ó tún sọ pé Bíọ́dún ọ̀kẹ́ owó pé donation ló fi ń jẹun. Ṣé mọ̀ pé àwọn actress ẹni sùúrù náà, mo máa ń béèrè pé kí ló ṣe ọmọbìnrin yìí náà? Torí you don't relate with anybody, you don't help anybody, you don't do anything, but you are always there to condemn, to discredit their work. Wọ́n kọ́ béèrè pé okay, ó ní Bíọ́dún ṣe donation ló fi ń jẹun. Tẹ́ bá wo orí page Bíọ́dún, tẹ́ bá wo orí page tó díke gan, in fact a lot of them, bóyá wọ́n sọ fún pé àǹtí ẹ jọ̀ọ́ ẹ bá wa post kíní káwọn èèyàn ràn wá lọ́wọ́ o. Ṣé tó ń bá sọ pé àwọn ò post ẹ̀, ṣé wọn ò ní drag wọn ni? Wọ́n ní ẹ tara wọn nìkan náà mọ̀. Tẹ́ bá wo post most of this celebrity, ẹ máa rí 1 or 2 kíní ń bẹ̀ tó jẹ́ pé ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣàánú fẹ́ ni, ẹ bá wa ṣàánú fẹ́ ni, tó jẹ́ pé account àwọn tó wà lọ́sípítù ló máa wà ń bẹ̀. Even Gistlover bó ṣe burú tó, ó sì ń ṣe. Àwọn ọmọ tó need help tó wà lọ́sípítù, kidney problem ni o, kíní kan problem mu ni o, wọ́n á post èèyàn tó bá fẹ́ ṣàánú pẹ̀lú account number, kì í ṣe account number Bíọ́dún, account number àwọn tó wà lọ́sípítù ni. Èèyàn tó need help wọ́n á post ẹ̀. Ẹni yẹn tí Bíọ́dún, ó yẹ kí Bíọ́dún fún wọn ní owó kó dẹ̀ kúrò lórí ẹ̀. Èló ni Bíọ́dún ń pa? Ṣé bóun ló tún fẹ́ ṣe movie gan tẹ́ ẹ̀ fẹ́ jẹ́ kó tún wo movie ẹ̀? Èló ló ń pa tó fẹ́ kó gbogbo ẹ̀ lórí èèyàn? Ìgbà tó mọ̀ pé òkè oye tóun lè fún wọn kò lè tán anything. Èèyàn tó need 15 million. Èló gan ni fídíò YouTube gan ò tí wọ 1 million. Tó bá dẹ̀ wọ 1 million gan kì í ṣe 1 million náà fẹ́ san fún. Èló gan ni Bíọ́dún ń pa? Tí Bíọ́dún bá tán bá sọ pé wọ́n need 15 million fún hospital bill, bí a kidney àbí kíní kan problem, tí Bíọ́dún fún wọn ní 1 million tágbára ọmọlọ́mọ gbé, tó dẹ̀ rí pé òun ní bigger platform, wípé since tóun ní bigger platform, tóun ò bá tẹ̀lé fún wọn ní 15 million, àwọn fans òun lè donate, lè mọ̀ èèyàn tó lọ́wọ́ máa fọwọ́ tọ́kàn ẹ̀ tó máa donate. Lizzy kẹ́ni má nì ní ẹ́. O tún beef, o tún beef àwọn tó wá tọrọ ìrànlọ́wọ́ lọ́wọ́ Bíọ́dún. Bíọ́dún ò gba 60, òun ló ń gba 60-40. Ṣé Bíọ́dún ní NGO ni? Báwo ló ṣe máa gba 60-40? Ṣé àkáǹtì Bíọ́dún náà mú sílẹ̀ ni? Ṣebí àkáǹtì àwọn tó wà lọ́sípítù náà mú sílẹ̀? Báwo ṣé Bíọ́dún fẹ́ padà lọ síbẹ̀ pé ó yẹ wá fún mi lówó ni? Ṣó tiẹ̀ mọ iye tó wọlé ni? Most of the time dẹ̀rí ẹjẹ́ sọ kíní kan fún mi, mo máa ń sọ fún yín lórí social media. Tó bá jáde tó ní o need help, tó gbá àkáǹtì ẹ̀ síbẹ̀, àwọn èèyàn ò ní fún ẹ ní sísì. Mo fẹ́ kó wọ́kọ́ gbá yín. O ò ṣiṣẹ́ owó sẹ́nibọ̀dì lọ́wọ́. Ṣé rí reason tó fi máa ń dáwó, ò kí sọ pé factor tó fi máa ń dáwó fún yàn ni pé tí speaker kan tó ti ní integrity tó bá jáde pé ẹ jọ̀ọ́ a fẹ́ ran èèyàn báyìí lọ́wọ́ o, àwọn èèyàn tó wá like speaker yẹn tó dẹ̀ mọ̀ pé speaker yẹn ní integrity, example Dorcas Adéyínká, àwọn èèyàn yẹn ló máa wá dáwó wípé torí pé a mọ̀ pé ni máa ń deliver, torí pé a mọ̀ pé ni máa ń pa, yes ó ní foundation ó dẹ̀ máa ń deliver, ó yẹ jẹ́ àdáwó síbẹ̀. Wọn ò kì í sọ pé wọn ò mọ̀ ẹ́ náà, nǹkan tí ò kì í yé Lizzy nìyẹn.
Bíọ́dún ò dẹ̀ wá fàkáùntì ẹ̀ sílẹ̀ torí kò ní foundation kò ṣe donation ẹ gbọ́ rí pé Bíọ́dún sọ anything ó kàn gbé síbẹ̀ ni pé ok wọ́n lè assist wọn most of the time àwọn èèyàn ò rán anybody níṣẹ́. ok tẹ́ bá sọ pé ẹ gba gbogbo nǹkan tí mo sọ ẹ máa gba ilé kí ló máa mú Bukky Jesse tó gba donation ṣebí nǹkan tó bá ti lè dífá fún Bukky Jesse tó fi gba donation for justice for Mohbad tó tiẹ̀ ti kú wọ́n gba donation fókù tó ti kú o èèyàn tó wà láyé tó wà lọ́sípítù Lizzy sọ pé kó yẹ kó gba donation fún ṣètìrínzìn pé ọ̀rọ̀ ẹ̀ ó máa ń fi society kan èèyàn tó ti kú amòye tó sùn tó pín láàrin ara wọn láwọn àti Bukky tán di friendship ọ̀sán gangan ẹ wá wo kíni ẹ wá wo èèyàn tó wà láyé Lizzy sọ pé kò yẹ kó fún wọn òun ò dẹ̀ kí n fún yẹn àwọn tó bá Lizzy gan ṣiṣẹ́ gan wọn ò gbà wọn sanwó oṣù fún wọn wọ́n máa ń jẹ gbèsè wọn ni tábà sọ pé èèyàn tó ní ìdìrànlọ́wọ́ give away gan ó le fún láti ṣe àmì bílíọ̀nù ó tún sọ pé òun trillionaire ó ní trillionaire Dangote gan billionaire ni ìwọ ní trillionaire ọkọ ya gan billionaire ni wọn ó nítorí ẹ̀mí ṣe lè blame Bíọ́dún kò mọ ẹnu tó fi máa sọ fún Lizzy pé mi ìran ẹ̀ ń ṣẹ́ yèyé yín ká sọ kinní kan ibẹ̀ mo jẹ́ fẹ́ ká gbà wò lẹ́nu yèyé yín ká sọ pé báwo ni Bukky ṣe máa padà lọ ṣọ̀rẹ́ pẹ̀lẹ́ èèyàn tó ti gbé ọmọ ẹ̀ ṣépè rí tẹ́ni bá rántí ìjà Bukky àti Lizzy nígbà yẹn tọ́jọ́ ń pín wèrè ṣe láàrin ara wọn ẹ dẹ̀ mọ̀ pé Lizzy máa ń go to the extreme ni kò kọ̀ bàbá ẹ̀ kò kọ̀ ìyá ẹ̀ gbogbo nǹkan tó bá ń dùn ẹ̀ nínú ni Lizzy máa gbàdúrà ló máa ṣépè pé kó kú kì í ṣe torí owó ni Bukky ṣe padà lọ sọ́dọ̀ Lizzy torí pé ó fẹ́ gang fight ni bọ̀ èmi wò ó tó bá pe Bukky ní failed mother ó máa bínú is this not an example of a failed mother èèyàn tó ti ṣépè fún ọmọ ẹ̀ rí pé ọmọ ẹ̀ máa kú ó wá padà lọ síbẹ̀ ó lọ ń bẹ́ ẹnìyẹn ṣeré ó ń gbé ẹnìyẹn mọ́ra torí pé ó fẹ́ fi gang fight you are the first definition lé ayé of a failed mother torí mo máa ń sọ kinní kan mo ní àwọn lines kankan wà tí èèyàn ò gbọdọ̀ cross àwọn lines kankan wà tí èèyàn ò gbọdọ̀ cross tó bá bú mi kí n bú ẹ tó bá mú ọmọ tó bẹ̀rẹ̀ sí ṣépè fún is uncalled for the same person ní Bukky lọ ń romance torí pé kí ni torí pé ó fẹ́ bá Ìyábọ̀ jà Ìyábọ̀ ò dẹ̀ ṣe Bukky o but Bukky pick a fight with Ìyábọ̀ and she even went to lick the hearts of her enemy because she want to fight somebody that is not fighting you. Mo sọ kinní kan sometimes ago mo ní a lot of people don't understand why Ìyábọ̀ dúró sẹ́yìn Wùmí gbágbágbá. I think that's where the problem is. But then sọ kinní kan fún yín kí Mohbad tó kú Ìyábọ̀ ti mọ Wùmí kò tí ì yé yín ok ẹ kọ́kọ́ wo nǹkan tí ìyá Mohbad sọ nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ sí ń throw Wùmí under the bus ó níyàwó ọmọ òun ni o ọmọ dáadáa lọmọdé yìí o kinní kan o ẹ fi ilẹ̀ o ẹ fi lọ́rùn sílẹ̀ ẹ má pa o ẹ jọ o ìyàwó ọmọ òun ni o kinní kan ṣe kinní kan and ìyá Mohbad and Wùmí they are not in good terms. The only person that was in good terms with Wùmí was Baba Mohbad o ṣóyé but Ìyábọ̀ àti Wùmí wọ́n ti mọ́ra dáadáa àti Mohbad ń wọ fún ààrẹ kó tó di pé Mohbad kú ìgbà tí Mohbad kú tó mọ yẹn kò yé mọ́ ọpẹ́lọpẹ́ Ìyábọ̀
ẹ̀yin justice ọ̀tọ̀ ọmọ yẹn ò bá ti gbóògùn jẹ pẹ̀lú pé ó ní bébì lọ́wọ́ ẹ wò ó ṣe fún Wùmí rárá kò sí irọ́ tẹ́ ẹ̀ pamọ́ ọmọ yẹn kò sí nǹkan tẹ́ ẹ̀ fojú ọmọ yẹn rí débi tó jẹ́ pé ìkan lára yín tún lọ gbé passport ọmọ yẹn jáde passport international passport ẹ̀ mo wò pé is this not too far when are you people going to say this is too far. tí Bukky bá lè gba donation fún ọmọ tó ti kú anybody lè gba donation fẹ́yàn tó wà láyé so get that into your dumb skull. torí sórí friendship yín is filled with flaws èké ń bèké tó lẹ́yìn méjèèjì irọ́ ń parọ́ fún rọ́ Lizzy àti Bukky. Bukky máa sá sẹ́yìn ìsìn o nígbà tí Lizzy yẹn àtàkì ọmọ bọ̀tí o Bukky máa sá sẹ́yìn ìsìn nígbà tí Lizzy ń gbé gbogbo àwọn ọmọ bọ̀tí ṣépè tí ọmọ bọ̀tí ò dẹ̀ ṣe nǹkan kan fún Lizzy. kì í ṣe actress ẹyọ kan ló ń polówó fún náà wọ́n pọ̀ ń bẹ́ẹ̀ tó ń polówó fún náà bọ̀ torí pé Lizzy ti ń wá ọ̀nà láti ti ọmọ bọ̀tí ṣubú Bukky ò ní sọ̀rọ̀ ṣe ti rí pé Bukky the most biased person on this social media to her she knows that is wrong but kí ni torí pé ó ti lọ leak ass kò ní ṣe kí ni ó ti jẹ́ dòdò kò lè sọ òdodo mọ́ bó ṣe máa ń jáde tó máa kó ṣan sórí yẹn ó yẹ kó jáde kó ṣan sórí kó sọ pé nǹkan báyìí fọmọbìnrin yìí lẹ̀ bọ̀ Bukky mo díẹ̀ níbo wọn ò bí ìyá ẹ̀ kú. Lizzy knows the person she used to attack. ẹ rí Lizzy tó sọ̀rọ̀ Alábìkẹ́ mọ́ ó kọ́kọ́ gbé ọmọ yẹn yẹ̀wò ni ìgbà tó ti wá rí pé rere lolúwa kò tó bẹ́ẹ̀ mọ́ kì í ṣe pé òun ló gbé lọ kóòtù àwọn sì lè dárúkọ Alábìkẹ́ bọ́ kí ló ṣe ó rí pé ọmọ yẹn ọ̀gbá tí ò gbádùn ni kó tó ṣe ẹyọ kan ọmọ yẹn á ti ṣe mẹ́wàá kó tó ṣe ẹyọ kan ọmọ yẹn á ti ṣe mẹ́wàá ọmọ yẹn dúró lé lọ́rùn ni ó sá kúrò mẹ́. Lizzy hate àwọn èèyàn tó máa challenge but ó like àwọn soft pedal people tó kàn lè gun orí wọn tó máa tẹ̀ wọ́n mọ́lẹ̀ ṣàkàṣàkàṣàkàṣàkà ojú gbogbo ló ṣe náà everybody stepping stone ló ń fi wọ́n ṣe. Mèsòrò tó ń lẹ̀ mọ́ Mèsòrò ọlọ́run yẹ kó lẹ̀ mọ́ nǹkan pa àfòmọ́ yìí ni ṣó gbọ́ téèyàn tó lọ fò mọ́ tẹ́jọ́ ń pín wèrè ṣe láàrin ara yín tó sọ pé òun ní passing everybody torí sórí tí ẹ ò ní fọ́ ni torí tó bá yá sí tá a bá sọ̀rọ̀ báyìí wà náà hate ẹ̀ ìwọ tó ń fò kiri tó ń fò mọ́ Lizzy lọ́rùn torí ìwọ náà ṣó ti rí low self esteem in women wàá rí àwọn ará Mèsòrò wọ́n ń drag Priscilla mà ní ẹjọ́ ṣé Priscilla ṣẹ̀wọ̀n at the end of the day wọ́n ti mú pásìn yẹn dání àǹtí aláfòmọ́ ibi tó o fò lọ ó ní gbogbo yín pátá lòun ní pásìn so Bukky wọ́n ní pásìn yẹn náà dání ṣẹ́rí ti ẹ̀yìn yẹn ẹ̀sìn yín lẹ́lẹ́ẹ̀kejì lọ́wọ́ Lizzy kò ní ṣe é kó I hope pé gbogbo àbòsí tẹ́tí jọ sọ lẹ́yìn gbogbo voice note tẹ́tí kò ní ṣe kó ṣe mọ̀ pé tí ọmọ bọ̀tí tó ń sọ kò sí proof ó ní kọ́ ọmọ bọ̀tí wá fi Kùránì búra fóun àbí bíbélì ó wá fi bíbélì búra fóun pé ìdí ẹ̀ ò jẹrà tó bá ní ẹ̀rí gbé jáde náà. Sórí Lizzy wọ́n ní ẹnu òkúrò kì í ṣẹ̀jẹ̀ á ti mọ̀ ẹ́ lánàá kó tó dé ni wípé àràbù ẹ̀ yé kò ṣeé kó gbogbo nǹkan tó sọ fún nípa
kí ló ń pè ọmọ bọ̀tì àràbù ni àràbù ló lọ rà ọmọ bọ̀tì tó bá ní proof gbé jáde mo fẹ́ jà ní proof lèèyàn fi ń jà náà kì í ṣẹ́nu ṣé o rò pé àwa máa tẹ̀lé ẹnu ni kí la fẹ́ fẹ́ ọ̀rọ̀ ẹnu ẹ̀ ṣe ọ̀rọ̀ ẹnu ẹ̀ kò wúlò fún ẹ ṣé àwa ló wá fẹ́ wúlò fún gbé jáde tẹ́lẹ̀ náà máa mọ̀ pé àwọn ọmọ ẹ̀ máa kú mo ti rí àwọn tó ń tẹ̀lé ẹ̀ tó ti bẹ̀rẹ̀ sí kọ òwúṣọ́ ìrírí àwọn kò sí nǹkan tó máa ṣọmọ anybody kò sí Akeem ló ṣẹ̀ Akeem ló kọ obituary sórí ẹ̀ kọ obituary sórí Akeem no wàá torí o mọ̀ pé Akeem tún sì máa dín àkàrà ẹ̀ ó máa gbé ẹbọ ó máa torí ẹ̀ ló ṣe kí ni you will look for the weaker prey nǹkan tó ń apply kí ló dé tó jẹ́ pé Lizzy àti vendor or advertiser ló máa ń ní problem náà kò ní lè face speaker just because she's a coward she will be facing who the advertiser who fights like that because I don't understand màmá ẹ̀ wé ń kó fún ẹ kòbàkòbà lójoojúmọ́ kò lè sọ anything ẹ sábọ̀dù tọ́tẹ́ ẹ máa kú tọmọtọ jẹ́ ẹ sọ fún ẹ Lizzy kó tó jó orí social media ẹ̀ náà ti ń ṣépè fáwọn ọmọ ẹ sábọ̀dù kò dẹ̀ sí nǹkan tó ṣe wọn àwọn òdìjẹun ìpè sanra ni kò ṣẹ́jú bẹ́ẹ̀ lọ ṣé o ò ti gbé gbogbo nǹkan tó o ní ni kí ló ṣẹlẹ̀ lọ́rọ̀ tó o fẹnu ẹ sọ táwa náà kà ń tẹ̀ tó bá mọ̀ pé o fẹ́ ká sọ̀rọ̀ ẹ mọ́ kúrò lórí social media but in as much tó ti wà lórí social media my dear you say we say ni àbí kó má ṣe pé fọmọ mọ́ kí ni bí ọdún ṣe torí pé o ti rí bẹ́ẹ̀ nìyà ìwọ lè bá Dayọ̀ tán o lè bá Dayọ̀ Amusa náà o owó ṣe ń tẹ́ wọ́n ti ilẹ̀kùn mọ́ wèrè wọ́n ti ilẹ̀kùn Àbújá mọ́ òtún rí ṣọ́ọ̀bù sí inú ilé pẹ̀lú fúrúùtù ìsọnù ìyẹn sọ pé òun mọ̀ pé fúrúùtù yẹn ṣe é já ṣé bí original fúrúùtù ṣe ń ní ìsàlẹ̀ ni ẹ kó fèkì sísàlẹ̀ wá gbé grape sókè come on now ìlú òyìnbó la wà now this fakery of a thing is too much ìwọ fẹ́ advertise ó fẹ́ polówó ọjà ibi tó ti ń ṣépè fún bí ọdún o ló ti ń wọnú ibì kan Ọlọ́run ti mọ̀ bí tẹ́ lè ṣaláì máa wọ ilé onílé lọ ọjọ́ tó bá máa pa yín mọ́ bẹ́ẹ̀ mo máa ń ní fíìmù kan pé ọjọ́ kan kọ́ má tiẹ̀ pa ìwọ àti Láti mọ́nú ilé onílé tẹ́ máa ń wọ̀ lọ ẹ̀kọ́ má rògbò lé nìyí àbí kínní nìyí àbáwọn ará bí wọ́n máa ti ṣùtù yín kẹ̀wùkẹ̀wù. Ní rẹ́sídẹ́ǹsì mọ́ sàbújá Èkó ní rẹ́sídẹ́ǹsì wọn ìwọ ń ṣe advertisement ọjà tiẹ̀ ó wá sọ pé kọ́mọ lọ́mọ kó má advertise business tiẹ̀ àbí owó ojú owó lọ́wọ́ kó má advertise nǹkan tó máa fi jẹun ìwọ́dẹ̀ gbé kámẹ́rà òun ṣe advert tiẹ̀ ṣé o forí gbálẹ̀ ni wo bí ọdún jẹ́ sọ kí ni kò pẹ́ ride on sórí tó bá jẹ́ mi ni ẹ màá wá sọ fún pé akínkanjú wèrè that's the only thing that can stop Lizzy gbogbo bíi tí Lizzy màá gbé advert fún ta ló tún wà mẹ́yẹn náà tó jọ ta Lizzy gbogbo àwọn ọ̀tá Lizzy màá máa bá ṣe ó yá kí ìyá ẹ̀ lọ pokùnso bẹ́ẹ̀ ni kọ́kọ́ ẹ̀ lọ gbógun jẹ bẹ́ẹ̀ ni nǹkan jẹ́ sọ kíní kan fún ẹ tó bá rò pé o sì lè rí ojú rere torí bó ṣe wà ní heart ẹ̀ soft kò sí ojú rere mọ́ tí ọmọbìnrin bá ti lè ṣe pé ikú fáwọn ọmọ ẹ̀ forgiveness is a sin òótọ́ ni kò sí ojú rere mọ́ because má ṣe lóògùn ẹ̀ kò sí irú ìjà tí mo lè máa bẹ́ ẹ̀jà màá kó àwọn ọmọ kéékèèké jáde màá máa ṣe pé ikú lé wọn lórí irú obìnrin bẹ́ẹ̀ yẹn mi ò lè gbàdúrà fún kó yè mi ò lè gbàdúrà fún kọ́nà ẹ̀ má dàrú dá ìṣẹ́ o ò ṣẹ́ o bí ọdún ìwọ kọ́ ló bu o Akeem àti ẹ ti ń jà tẹ́lẹ̀ o
ìwọ kọ́ ló dẹ̀ fàjà láàrin òun àtàkìmù ó mọ nǹkan kan nípa nǹkan tó wà lẹ̀ ó lọ polówó ọjà ẹ̀ kò dẹ̀ síbi tó ti lè polówó ọjà ẹ̀ ojú ọ̀run tẹ́yẹ fò láì farakanra kọ́ńtírì gan bára wọn jà àwọn kọ́ńtírì kan máa mú aláì àwọn kọ́ńtírì kan máa bélé ìṣe kò sí nǹkan tó kan anybody ibi tó bá ń supply epo sí tó máa sọ pé kó má supply epo sí bẹ́ẹ̀ mọ́ torí pé wọ́n ti ń bá dominating country jà ní no oníkálukú ṣòwò ẹ̀ wọ́n move on ni oh you hold Lizzy nothing oh jẹ̀yà alájà Lizzy anything nǹkan tó bá ti lè dífá fún kóun máa polówó ọjà kó máa ṣépè fáwọn ọmọ ìwọ náà polówó ọjà ẹ lẹ́nìwẹ̀ polówó ọjà ẹ lẹ́nìwẹ̀ bójú ìyẹ́ ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ni because yẹ kí n sọ fún ẹ right now you're on the right side of life ṣe rí loser làwọn Lizzy's team yẹn wọn ò lè rù wọn ò dẹ̀ ní jẹ́ kó rù wọn ò ní ṣe ẹ wọn ò ní promote ẹ wọn ò ní fún ẹ ní kinní èpè náà wọn máa ṣẹ́ fún ẹ. You are on the right side so make use of this opportunity and get yourself back out there. Get yourself. Ó ń jealous ẹni náà ó ní ọkọ ẹ tó ṣe kinní wo ọkọ ẹ bó ṣe sìn gbọlẹ̀ wo bọ̀dá láti mi ìdẹ̀fẹ́ máa bú yín Ọlọ́run mi ò fẹ́ máa sọ̀rọ̀ sí yín o bọ́ ọmọ sàn tẹ́ ẹ gbé yẹn náà ló máa kó pọ́npọ́ bá yín lórí orí yín ló yẹ kó máa fi pọ́npọ́ lù báyìí baseball bat yẹn ló yẹ kó máa fọ́mọ yín lórí bọ̀dà láti. ó tún ti sínwín ó tún ti bugi jẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń ba sùn náà nìyẹn bó ṣe ń bugi jẹ ẹnu ẹ máa gbá ni pẹ̀lú ẹnu tó fi ń ṣépè pa àwọn ọmọ máa kú ló ń gbé sí yín lóko tó fi ń sọ̀kì yín bọ̀dá láti ayé yín tó ń bàjẹ́ sí tọ́mọbìnrin bá ti ṣépè ikú tó ti lọ tán nǹkan lá tó ní òun máa ṣèkàfé léyìí sí mò ń rán oró lọ́wọ́ wọ́n máa wọṣọ òdì òun ò tí wẹ̀ fọ́jọ́ mẹ́ta òun máa ṣépè pé ikú máa pa àwọn ilé ìpayẹrẹ ló tún máa tẹ̀bọ̀ yín lóko tó máa fi máa sọ̀kì yín wọ́n sọ pé ayé yín bàjẹ́ ìgbà wo láyé yín ò ní bàjẹ́ bọ̀dá láti wọ́n sì gbàdúrà fún yín gan ṣó sì gbà èèyàn tó wá ń ké pè rẹ ni wọ́n á fi ẹnu èpè ó fi ń la yín lóko bájọ tẹ máa rí tẹ máa wò báyìí ẹ mọ̀ bóyá Monday la wà o bóyá Sunday ni o bóyá Tuesday ẹ jẹ́ ẹ lọ bèèrè lọ́wọ́ yèyé mẹ́sàn kí ni déètì ni ẹ jẹ́ ẹ lọ bèèrè lọ́wọ́ yèyé mẹ́sàn. nǹkan tá a bá fún sínú fèrè ló ń fún jáde useless mannequin ẹ̀yin náà wá fi gbé ọkọ̀ bọ́dà láti ṣé ẹ mọ ibi tí international passport yín wà ṣé ẹ lè dá travel bẹ́ẹ̀ ṣe wà yẹn àbí tí yèyé mẹ́sàn bá fi yín ṣe handbag dání ṣé ẹ lè dá travel ṣé ẹ mọ ibi tí airport wà ṣé ẹ mọ ibi tó kọrí sí ẹ jẹ́ ń bèèrè láwọn yèyé mẹ́sàn you are senseless you are senseless ṣe lè dá lọ sílùú òyìnbó ẹ̀yin náà wá ń sọ pé ọkọ ọmọ bọ̀tì amẹ́lúwà ń gbé bọ́dà láti àwọn eléyìí ò máa wojú obìnrin kó tó jẹun kó tó lè gbé full packaging bẹ́yẹn ẹ rí bí Lizzy ìyá gbọ́nkọ́ ni Lizzy so kò sí nǹkan kan ó ti gbẹ tán ẹ rí bí ọmọ bọ̀tì bó ṣe kí síwájú tó kí sẹ́yìn nǹkan ń bẹ lẹ́yìn ìràgò àbí lẹ́sẹ̀ ìràgò ni ẹ̀yìn ìràgò ni nǹkan wà ṣẹ́sẹ̀ màálù èlé dọ́bù ike ló gbé wá ẹ rí bí bó ṣe rí dẹ̀mùdẹ̀mù bí ẹrù olè ọkùnrin tó bá máa náàkì àpapọ̀ irú bí ọdún ẹ mọ̀ kó máa jẹun kánú bọ́dà láti ìyá gbóǹkan tẹ gbé sílé gánṣẹ́ tí ì lè bọ̀ ẹ lè bọ̀ ẹ̀yin náà wá sọ pé wọ́n wá fẹ́ máa bú ọkọ ọmọ bọ̀tì bọ́dà ẹ̀ ń try bó ṣe máa wà á ní ọjọ́ tó gbé ẹ̀rù bá mi gbé tẹ bá ráwọn ọkùnrin lẹ́gẹ́lẹ́gẹ́ yẹn kì í ṣe irọ́ náà pa sọ́sọ́ pé lẹ́gẹ́lẹ́gẹ́ can destroy bí ọmọ bọ̀tì ṣe tó yẹn ó gbé kúrò nílẹ̀ báyìí ó tún sọ sókè báyìí mo kígbe ni pé ọmọ bọ̀tì tó dàbí tírélà Dangote tó lè wò pààyàn yẹn wọ́n lift ẹ̀ kúrò nílẹ̀ báyìí ṣe náà gbé bí fùfú
ẹ sọ pé kí bọ́dà láti gbé Lizzy, ẹ sọ pé kí bọ́dà láti gbé ọlọ useless set of people. tẹ bá ń wá àwọn kọ́pútà ayé wọn bàjẹ́ jù lórí social media, ẹ̀yin ẹ kò máa volunteer ara yín jáde ní pé àwa rèé o, àwa rèé. tó bá tuntun gbé ibi tí bọ́dà láti ti gbọ́ ọ̀dà ṣíkì yẹn, ha màdé máa wò pé yìí ẹ̀dẹ̀ jáde nínú ilé ajá òdẹ̀ gbóyin. wọ́n dẹ̀ sọ pé you look good báyìí láti jọ́ yẹn bọ́dà láti ò fọrùn kan dànsíkì yẹn mọ́. dànsíkì yẹn náà sì fi ń dráàgì ẹ̀ lórí social media. dànsíkì àwọn ọba tó ti kú, bọ́dà láti ló máa ń ra second hand dànsíkì, òun náà wá ń gbé wọ̀. àwọn ọba mi tó ti kú wọ́n wá pè bàbá ọba. ọlọ máa yẹn ẹ̀yin náà fẹ́ máa compare ọkọ kínní. àwọn eléyìí níṣẹ́ gidi lọ́wọ́, àwọn eléyìí ò gbé briefcase lọ́lé obìnrin, àwọn eléyìí ṣe obìnrin kan ló lọ kówó ẹ̀rí Lizzy tó tún máa ń brag ọlọ wọn kàn báyé wọ̀lá láti ṣe ní ọlọ. wọ́n ní 100,000 náà béèrè 10 million mo kó lẹ̀ fowó orí ọkọ mi. ọlọ́run bọ́dà láti ayé ti bàjẹ́ ọlọ́run. tó bá tẹ̀ ẹ́ gbé Lizzy ló sanwó orí yín lóòótọ́ ṣó tẹ̀ ẹ́ kó tún tẹnu ẹ̀ jáde ni. ó ti kọ́kọ́ jẹ́ ká mọ̀ pé òun ló ń sanwó orí yín, kò sí pé guessing no. the way bó ṣe máa ń treat yín tó máa dá yín kúnlẹ̀ pé ẹ kúnlẹ̀ sí bẹ́yìn, àwa ti mọ̀ pé òun ló sanwó orí yín. bẹ́ẹ̀ ṣe gbé briefcase wọnú ilé Lizzy, ṣẹbẹ́ engineer náà pé ìyẹn ẹ̀ lè kọ́lé ara yín, fẹ́ gbé briefcase wọlé inú ilé Lizzy láti mọ̀ pé obìnrin ni. ó tún wá fẹnu ẹ̀wà confirm pé ṣé 100,000 náà béèrè 10 million ló ń kó lẹ̀. mo níyẹn náà dáa, ó jẹ́ ká mọ̀ ni. àwọn ò dráàgì yín bọ́ irú yín náà lè kówó lé lórí, bọ́ tó bá sọ ní tèmi o ọ̀fẹ́ ló yẹ kó gbà yín torí pé kí ló kù ṣé ẹ rógo ṣógo nǹkan wúlò fẹ́yìn fún ara yín kó tó di pé ẹ gbé briefcase lọ́lé obìnrin ní ṣe wọ́n sọ pé ẹ̀ ń tọrọ ẹ̀wà jẹni ní Kòròdú. ọ̀rọ̀ yín kọ́ la fẹ́ sọ. bọ́ Lizzy mo ní Lizzy ló máa kó baseball bat bòyìn lórí iṣẹ́, wọ́n á fi yín wé ọkọ ọmọ bọ̀tì. àwọn yẹn máa níṣẹ́ lọ́wọ́ bọ́dà láti, àwọn yẹn ò máa tọrọ lọ́wọ́ ìyàwó pé iye mẹ́sàn-án kí la máa jẹ́ láàrú. àwọn yẹn máa ṣe kí wọ́n máa níṣẹ́ lọ́wọ́. àwọn yẹn ní iṣẹ́ gidi ní ọwọ́. ẹ wá jókòó síbẹ̀ ẹ wá ń ṣòṣì, ìyàwó yín wá ń ṣe bí ìtòótọ́. àwọn ọwọ́ wà tí mo máa ń wò pé báwo ni Lizzy ṣe get to this stage now. because èmi wò pé ó máa ti ṣe ọlọ́run ọba kí ọlọ́run tó fún ẹ ní irú ìdààmú tó léyìí o. ó ti máa ní nǹkan tó ti ṣe fọlọ́run ọba. ṣe ló dàbí àwọn Adam and Eve tó wà ní Garden of Eden nígbà yẹn, ilé ayé Lizzy ṣe rí yẹn tọ́nà wá ṣépè fún wọn tó lé wọn jáde, bó ṣe rí nìyẹn. bí mo ṣe máa wò ni tọ́nà wá ṣépè fún wọn tó lé wọn jáde. because èmi wò pé irú ìdààmú wo, irú kí ló lè ṣe nílé ayé tó fi máa kó irú ìdààmú tó tó yẹn. ó ga. nǹkan ẹyọ kan tèmi mọ̀ ni pé sórí gbogbo nǹkan téèyàn bá ń ṣe ní ayé kéèyàn ṣáà máa rántí ọjọ́ àti sùn. ó mọ̀ deep down in your dirty stinking rotten soul pé bí ọdún ò ṣẹ, gbogbo wa la mọ̀ pé ọmọ yẹn ò ṣẹ, gbogbo wa la dẹ̀ mọ̀ pé kíbùn gan kíwà àtàkìm tó jà náà ti fi Akeem ń polówó ọjà. so wọ́n gbọ́dọ̀ wá gba permission lọ́wọ́ ẹ̀ pé ẹ wá iye mẹ́sàn-án bí ọkọ ẹ ṣe ń gba permission.
mo fẹ́ lọ promote fíìmù bí báyìí ṣé mo lè lọ promote ẹ̀ kí ló máa ń fi rẹ̀ pè náà ṣó rò pé ayé ràn ẹ́ tó yẹn ṣá because that's the problem you have ó máa ń dàbí àwọn ọmọ kéékèèké àkẹ́bàjẹ́ tó wá gba bisikíìtì lọ́wọ́ ẹ̀ tó wá bẹ̀rẹ̀ sí ń já this one is so funny for her to even think that anybody jẹ́ òun ní explanation or anybody jẹ́ òun ní loyalty. Nobody give a freaking F, a double F about you. Who's anybody tó ń rán iṣẹ́? Ó bá ìforí sọ́gi, lálálálálá, nǹkan tó wá wà nú mi mo máa ṣe. Even gan with the attitude with the ìwà tó ń wù gan, màá sọ pé okay, kí ni ìyá ẹ̀ wá fẹ́ ṣe with my decision? Owó mi ni mo sọ fákim, kì í ṣe pé mo máa gbowó lọ́wọ́ bàbá ńlá bàbá ẹ̀. Owó mi mo sọ fún. Oh, you'll be all right eventually. You'll be shaking it. You'll be all right. Ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ àti ẹ̀gbàgbé issue. Mo ń gbọ́ tó sọ pé Portable àti Queen Dami tún ti padà. Ṣé rí? Ọ̀nà. Mi ti ẹ mọ nǹkan tí mo fẹ́ sọ. Ẹ ṣáàjà máa lò. Ẹjọ́ mi lọ́la. Màá analyze yẹn dáadáa. Màá analyze Maureen. Ta ló tún wà mẹ́yẹn náà tí mo tún fẹ́ analyze? Mega. Ẹjọ́ mi lọ́la. Màá ṣe full analysis. Mega. Wà ló bèrè tó bẹ́ẹ̀ lọ́wọ́ mi. Wà ló ṣe gíní. Wà ló bèrè tó bẹ́ẹ̀. Èèyàn burúkú ni ẹ o. Kò jẹ́ bó ṣe jẹ́.